ìlú Ìwó gba àlejò kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ tuntun ní lálejò lénìí. Kábíyèsí olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́milóyè pẹ̀lú àwọn ará ìlú fi tijó tayọ̀ tẹ̀rín tọ̀yàyà pàdé kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Ọ̀wọ́adé gbà wọ́n lálejò sí ìlú Ìwó ní ààfin olúwo lénìí. Báyìí ni aláàfin Ọ̀yọ́ ó dúpẹ́ lọ́wọ́ gbogbo tonílé tàlejò tí wọ́n wá síbi ayẹyẹ ìwúyè àwọn, wọ́n sì láwọn dúpẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ olúwo. Ọba Hakeem Ọ̀wọ́adé mọ̀ tún sọ̀rọ̀, wọ́n pe kábíyèsí olúwo, wọ́n gbà wọ́n ní ìmọ̀ràn. Ọ̀rọ̀ pọ̀ nínú ìmọ̀ràn tí wọ́n gba olúwo láàrin lọ́balọ́ba. Wọ́n bá kábíyèsí olúwo sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìwó, àwọn IBOT Ìwó Board of Trustee, gbogbo wọn ni wọ́n kí ọba aláàfin Ọ̀yọ́ tí wọ́n sì sọ̀rọ̀ ìyànjú níbẹ̀. Ẹ jẹ́ ká máa bá ètò lọ. Ẹ jókòó kí ẹ wo ìkànnì Odys TV kẹ́ ẹ gbọ́ ohun tí ọba aláàfin Ọ̀yọ́ bí ó ṣe gba olúwo nímọ̀ràn ìṣe àti ìsọ̀rọ̀ láàrin lọ́balọ́ba. This year. Pé ẹ̀yin náà ẹ fẹ́ lórí láàyè náà dáadáa. Mo ń gbà yín méjèèjì nímọ̀ràn pé lọ sí Singapore lọ ọmọ ìyá tẹ̀lé jẹ́ láti Canada kí ilẹ̀ Yorùbá lè fi ìlú ẹ̀kọ́ dé. Lọ́nà lè fún iṣẹ́ náà ṣe. Màmá wa olórí Ọ̀wádé lọ́nà lè fẹ́ pé láàyè náà. Pé láàyè náà lágbára. Màmá wa Fídọ́ọ̀sì náà pé láàyè náà. Ìjọba ní conference lẹ́kọ̀ọ̀kan torí àbẹ́ni kankan balẹ̀ láti ìlú dé ọ̀dọ́. Aláàfin sọ bẹ́ẹ̀ gbàgbọ́n débi. Wọ́n ní kò sẹ́ni kankan tá a bá padà tó ọjọ́ lọ. Àwọn kí máa yọ̀rọ̀ tó fẹ́ máa gbọ́wọ́ wọ́n dẹ̀ lè gbọ́wọ́ ju bàbá wa láàfin. Wọ́n dẹ̀ lè gbọ́wọ́ ju bàbá wa olówó náà. Bàbá wa olówó sí dáadáa. Ọjọ́ náà mo kí n bẹ́ẹ̀ kú oríire o. Ẹ kó àwọn olùgbà bàbá wa láti Canada o. Bàbá dẹ̀ ṣe sacrifice ni o. Ní àkúrò ní comfort of Canada. Kó wá jókòó sí Ọ̀yọ́. Wá jókòó sí Ìwó tẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe tan jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ ṣe ra dísù bẹ́ẹ̀ ṣe ṣe sólà gbogbo ẹ̀ náà ó máa flat náà ní àdéhùn of the day. It's a great sacrifice. Your federal majesty accept the congratulations to the people. It's a sacrifice that you have made for Oyo and I think Oyo will be better for you. Once again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ṣe kábíyèsí o. Kábíyèsí. Ní báyìí, kí ọlọ́mọ ó fi ọmọ ẹ̀ lẹ́nu. Kí gẹ́gẹ́ ọ̀pá má ti òrò lẹ́nu. Ilé kan ò fún gbọ́dọ̀ kun yomoyomo. Ṣẹ̀kẹ̀ fún ògbé òru ṣẹṣẹṣẹ ìlú òru kẹ́kẹ́kẹ́. Torí pé Aláàfin Ògìní ńlá tí lórí àjà tí ojúmọ́ Ògìní. Òòṣà ńlá tí gbó lórí ìtẹ́ ẹ̀wẹ́ fún gbàlèrè. Ẹjẹ́ ṣe kábíyèsí Aláàfin. Bàbá mi Aláàfin ó bá wa sọ̀rọ̀. Òòṣà tí ó sọ pé Ṣàngó sí. Ẹjẹ́ ṣe kábíyèsí Aláàfin kálákẹ́. Wá pẹ́. Dáwọ́ nílẹ̀ Yorùbá, ó dé padà. Kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Lórí àlórí bàbá yín tẹ wà yìí náà láṣẹ Ìdùmarè ẹ pẹ́ o ẹ pẹ́ bí olú pẹ́pẹ́ tí pẹ́
Ẹ̀mí ogun. Ṣé kìí wá ní? Ìgbà tí ó ti pé wọ́n dárúkọ mi pé èmi ni Aláàfin ti ìlú Ọ̀yọ́. Nípa tí wọ́n kó nípa pé wọ́n pe àwọn kan bóyá Alájà Mọ̀ṣúrà wọ́n béèrè nọ́mbà mi wọ́n fẹ́ kí mi pé mo kábọ̀ pé àwọn ìjọ ìṣèjọba ìlú ilẹ̀ Yorùbá náà pẹ́pẹ́pẹ́ pẹ́ lọ́wọ́ nínú ìjọni. Àìmọye èèyàn tó jẹ́ pé wọ́n ti ẹ̀rí àwọn sì jẹ́ pé àwọn òyìnbó. Àwọn àdúgbò Ọlọ́run pé àníròyìn báyìí kà wá sí pé àwa náà àjẹ́ yìí pẹ́ lọ́wọ́ nínú ìjọni. Dàdá yóò ní bàjẹ́ o. Ní àsìkò títí ìlú Ìwó lójú o. Èkó mọ kébí eku. Ìwó ẹ̀mọ̀ lọ́rí ẹ̀mọ̀ wọ̀rí. Mo wá bí olórí náà, olórí Kábíyèsí Olú ẹ̀ǹdẹ́ o. I'm very sure you will do very well. Looking at your face and even looking at Oluwo's face as well. I have no doubt in my mind that you are really taking good care of me. Thank you very much. Mo kí gbogbo ẹ̀yin orí adé ọrùn lẹ̀kẹ̀ ẹ wà níjókòó yìí. Mo kí gbogbo ẹ̀yin ìjòyè náà ti ìlú Ìwó. Mo kí gbogbo ẹ̀yin ọmọọba ti ìlú náà. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó náà. Mo kí pátá o lórí ìgbìmọ̀ ẹ ṣe ń náà. Ẹ kú àyẹ́sí náà. Gàràtà wọ ó ti di pé awọ lúwo wọ́n ti tú wa lọ́dún lọ́sì. Ìyẹn fi dájú pé àjọṣe láti ọjọ́ tó ti pẹ́ ló ti wà láàrin Ìwó àti Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́. Àjọṣe náà kò ní bàjẹ́ láṣẹ ọdún bẹ́ẹ̀ gidi lọ́wọ́ lọ. Ibi tí àwọn wálé ni pé nígbà tá a ṣe ayẹyẹ ìwúyè tí olóyìnbó pè ní coronation tí ó kọjá ní oṣù April, Kábíyèsí Olúwo wá wọ́n ti ẹ̀ pé couple of times pé báwo ni ó ṣe kí àwọn ọjọ́ ìlú fóònù òsínlọ́mì ó wà lọ́wọ́ yìí. Ìyẹn fi hàn pé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ka àlééfà Aláàfin sí, wọ́n dẹ̀ fẹ́ràn Aláàfin gidi gan. Wọ́n ní fọ́nrán lóríṣiríṣi ni mo ti wò tí mo dẹ̀ rí pé Aláàfin àná ìyẹn bàbá Adéyẹmí àti Kábíyèsí Olú ìrẹ́pọ̀ wà láàrin wọn. Ẹjọ́ ń ṣe àjọṣe náà ní bàjẹ́ o. Ìtàn gbogbo bí wọ́n ṣe ń ṣe náà mọ̀ pé ní Ọlọ́run tèmi náà ti dé ní àṣẹ Èdùmàrè lọ́lá àṣẹ lọ́lá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ tó lọ́lá àwọn tó tẹ Ìwó náà àjọṣe wa ò ní bàjẹ́ o. Bó tilẹ̀ òkú kéré mọ́ ìgbà kékeré báyìí nípa àríwá jẹ́ o. Ẹ ṣeun. Ìtàkùwá náà ni pé àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ìpè yín àti pé a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó ti wà látọjọ́ tó ti pẹ́ máa wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àti fẹ́ ẹ mọ̀ pé ẹ̀wọ̀ ọ̀dún bàjẹ́ fún ẹ̀yin lọ́balọ́ba àti ìjòyè ti ìlú Ìwó náà. Ìmọ̀ràn mi wá ní fún yín pé bẹ́ẹ̀ ṣe tí wọ́n bá bàbá Olúwo ṣe náà wọ́n á bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba kẹ́kẹ́ ẹ̀ máa bá wọn fi inú tọkàntọkàn ṣe. Bẹ́ẹ̀ ọba ló ń wà lóhùn ọba ṣe ìbẹ̀rẹ̀ orí burúkú ni.
Kékeré ni wọ́n ní àwọn lọ́dọ̀ wa àmọ́ kọ́ lórí kan pé yóò jẹ gbèsè fún gbèsè ní. Torí ìlú náà báwọn fọwọ́sowọ́pọ̀ nítorí nǹkan mi láì sí ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ gidi ẹ̀wọ́n jẹ́ fi ń parọ́ fún olùgbò òní lọ́dún kankan ó jẹ́ wà lọ́wọ́ ẹ̀yìn àti kábíyèsí ẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ fẹ́ láàrin tó yóò ṣèṣe lásìkò ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ náà mo dúpẹ́ wá tó fẹ́ o ọ̀gbọ́n wà ní ìjókòó iná ìwé pàtàkì kí o látòrí pòfẹ́sọ̀ nùdín olúròdé ṣèǹkan bàbá wáyé òdàlẹ́ ẹ̀kú bí olúkúrò ẹ̀kú bí àgbà ìfọ̀mọ́ owó sókè ọ̀rọ̀ ọmọ owó gẹ́gẹ́ bí olú ọmọràn bí ojú báyìí lọ ẹkú ìtẹ́wọ́gbà ẹkú àyẹ́sí náà ẹmọ lọrí ẹmọ bọrí o ẹṣẹ ìgbìmọ̀. ẹjẹ ṣe káàbíyèsí nínú àkọọ́lẹ̀ nínú ìbáṣepọ̀ ìbí àti nínú àgbékalẹ̀ ìṣẹ̀dálẹ̀ ìwà àtọ̀yọ́ bàbá mi Àkànní Aláàfin Akeem ọ̀wọ́ ajé Abímbọ́lá ẹlẹ́wọ̀ ẹ̀dùn tòní ìyá tó bí Ọládìgbòlù tó bí ọ̀wọ́ adé ìyá wa Àgbàsọlá pé àwẹ̀rọ ọmọ àbò ni wọ́n ẹja ti ká tètè àpò. ìyá wa àgbà Sọlá pé àwẹ̀rọ ilé ọ̀tá ọmọkùnrin fojú rí àbáyé kábíyèsí kábíyèsí olúwa àbàdì ọmọ tó jọba bẹ́ẹ̀. ẹ mú mọ̀ sílé sílé àwọn wọ́n ṣẹ̀ fi tóbi létí wọ́n ní àwọn ilé wa kan wà ní náà ẹ̀mọ́ kìló ilé ìyásọ́lá pé òkú ló jẹ́ ìyàwó fún Aláàfin Láwàní Àgbogbo Ìjà. Lọ́jọ́jọ́ 1905 sí 1911. Àyẹ̀sí náà, ìṣòro yìí náà. Àkànyọ́sà wẹ̀yìn ọ̀rọ̀ kábíyèsí o olúwo bẹ̀rẹ̀ yẹn àwọn dáadáa bẹ̀rẹ̀ yẹn wá ọba tó fẹ́. kábíyèsí kábíyèsí bá a ọlọ́run. ṣe ń sọ lónìí pé yàrá Sọlá pé àwẹ̀rọ tó bí Ọládìgbòlù tó bí ọ̀wọ́ adé pé wò ni ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn tí ń bọ̀ kẹ́mi bàbá mi Aláàfin ó kù pẹ́ torí pé pẹ́pẹ́ báyìí ló wù sí lárọ́ pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dán ṣe ń lédi àkórákò ní táwọn àkófà ní tèmí bàbá mi Aláàfin bàbá mi Olúwo ẹ̀ẹ́dẹ̀ sí jìnnà. àkùnà sọ pé màmá tó bí bàbá mi ọba Aláàfin Akeem Abímbọ́lá ọ̀wọ́ adé Aláàfin Ọ̀yọ́ ìdàrí wọn ti wá ìdàrí ìlẹ́wù àbájá ní wọn méjì kábíyèsí Aláàfin. Àkànníọ̀sà àtọ́wé àtọ́wé ẹ̀gbọ́n àtọ́wé àbúrò Àkànníọ̀sà ìwọ ni bàbá wọn. kábíyèsí ibi tó kù dá lọ báyìí ní kí bàbá mi Olúwo kí wọ́n bá wa sọ̀rọ̀ ẹ̀yàgbọ́ ẹ̀bìlà ẹ̀sìn gáfárà. bàbá mi Àkànbí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Fẹ́mi lóye tẹ̀lú àkọ́kọ́ aláṣẹ lórí òrìṣà òdebẹ̀ tún bẹ̀ ṣe akórèdé bàbá mi alówó ayé olówó òwò tí ò ṣe é wó àtàrà ọ̀tún tí ń tì í àtìlẹyìn tí ń fà á dígbì lolúwo olúwo ò ṣe é wó ẹ̀yìn ìwó àtàwọn òwò níwájú olúwo
díẹ̀ ẹ̀kọ́ kan mọ̀ fẹ́ lẹ̀. Ọwọ́ Adéwà. Kábíyèsí. Ìdúpẹ́ pé ọba àwọn ọba yìí ló máa ń wò ní ọlá rẹ̀ tí ó ní mo fẹ́ yan ọba. Mo fẹ́ gba ọba kan kó lẹ̀ mo sì fẹ́ yan ìlú. Èmi ṣe o. Tó bá sì ṣe ìwé sí ìṣọ̀lẹ̀. Tó bá sì ti mú náà ló mú. Ó ní ọba àwọn ọba. Ohun ìwọ là ń pè ní ọlọ́run ọba nítorí ìwọ ni ọlọ́run gbogbo ọba. Ó wà lórí ilé ayé. Àdúpẹ́ o, ní dúpẹ́ tèmi pè mí ló mú o. Mo dúpẹ́ nítorí pé tí ọ̀bá mú mi, wọn ọ̀bá mọ́mọ́ mi. Mo sábà múre jẹ́ o. Mo dúpẹ́ o. Èmi náà mọ̀ pé kábíyèsí Aláàfin Ọ̀wádé. Àkàndé ọ̀sà. Mo mọ̀ pé èmi ò orúkọ Ọ̀wádé rí. Mo ti kọ́ nínú orúkọ Yorùbá oṣù pẹ́ńpẹ́ Ọ̀wádé tó ga náà ló ṣe léde o. Àkàndé ọ̀sà. Àkókò yìí. Ọ̀nà orí orí bẹ́ẹ̀. Èmi bá yín dúpẹ́ o. Bá kábíyèsí Aláàfin Ọ̀wádé dúpẹ́ lẹ́yìn wọ́n pè gúnrẹ́ ní orí o. Orúkọ tí ó gòkè rí lórí àkíyèmù Ọ̀wádé Ìyànbọ́lá orúkọ Ọ̀wádé dìde. Pé tí ọba sì sọ pé kọ́ bá dìde mọ́, ó ń tọ̀ wọ́n pa ẹ́. Lẹ́yìn bá mo kí ọba kan ṣoṣo tí ò pé méjìlá ọba tí ń fọba jẹ, ọba tí ń jẹ kábíọ́ọ̀sì. Kábíyèsí Olódùmarè. Ìgbà tó fowópọ̀ ọ̀rọ̀ sí ìlú láàrin pé kí á máa kiri jẹ́sẹ́ kí òun. Mo dúpẹ́ o, bébí náà lè ní irú àǹfààní bẹ́ẹ̀ tí wọ́n máa kiri jẹ́sẹ́ kí Ọlọ́run. Ẹni kábíyèsí bọ́lọ̀ wọn bá. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí rẹ̀ máa ń jayé ọba. Lẹ́yìn náà, mo kí àwọn tó lọ yàn sí ipò tó ní kí á máa jẹ́ àròlé òun lórí ilẹ̀. Àgbọ̀dọ̀ rọ́bà mí ọ̀bà lọ́yọ̀ọ́ owó. Ìdókò ẹ̀kọ́. Lórí àdúgbò pé bàbá yẹn bá tí a ń pè ní Odùduwà. Kó o bímọ, wá bímọ tó jọ ọ́. Bímọ tí ò lóko bí tí ò lóko. Ṣé máa pè mí náà ní Aláàfin Ìwó? Àwọn ó sì sọ fún ìjọba pé ẹ máa pè mí náà ní kíni? Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ìwó. Àwọn ọmọ máa ń gbà ǹkan tí bàbá ńlá mi ṣe tẹ̀lé. Àkàndé ọ̀sà. Ọjà yóò bá ìṣó. Ọ̀nà lórí orí bẹ́ẹ̀. Ìwó kí ló kọ̀ mí? Aláàfin Ìwó. Aláàfin Ìwó. Èmi ọmọ sáyẹ́tù mi ìtòdúdú àjẹjù Aláàfin lọ. Aláàfin Olùkọ́. Kábíyèsí o. Àkàndé ọ̀sà. Èdè mi lè máa ń pè ní nǹkan mi o. Èdè táwa mọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá. Yorùbá àjùmọ̀lò. Àjùmọ̀lò ẹnu mọ́. Aláàfin ọmọ jẹ́. Báwo lè túmọ̀ wọ́n lè máa lo ọlọ́ọ̀fin máa ń ti jẹ́ Aláàfin náà nìkan. Lédè míì wọ́n lè máa pe Elédùmarè táwa máa pè níbí ní Olódùmarè. Yọ̀dà fún yín o, wọ́n lè sí Ọ̀wádé inú mi dùn.
máa ń lù rẹpẹtẹ lápá gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ ni nígbà tí aláàbí ọ̀rọ̀ wọn kí wọ́n á àbí àjọ ìṣòlè fọ́tì. Kábíyèsí aláàfin. olórí iṣẹ́ àwọn èèyàn ọmọ iṣẹ́ tó lórí ẹlòmí ọmọ bèèrè sí ọba nítorí pa lásìkò ní sí ibi sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Aláàfin wo. Sọ̀rọ̀ rẹ̀ ayé òwò ní ìwé tó lè mọ̀ sí tó bá wù ọ́ ní àìsí ọba máa rí kùrù àìsí ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní ó kọlù ní tí wọ́n ṣe. Ẹni tó bá dìde ọba tàbí tó bá ń gbógun ti àkímọ̀ Aláàfin àkímọ̀ wá dé nígbà ọba yá nísìn ẹni kó máa wo ẹ̀ẹ̀tẹ̀ ẹni kó máa wo owó ẹ̀ ó ti ṣẹlẹ̀ pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa wo ẹ̀mí rẹ̀ wọ́n máa wo owó rẹ̀ wọ́n máa wà láàrín wọ́n kàn máa rojọ́ wọ́n máa ṣèjọba níbi wọ́n máa bí wọn kò sí tó lè pè mí gbogbo tó bá wù ọ́ pè mí gbogbo ẹ̀ ẹsẹ̀ mi sáà lọ́gbà. Mo ò fún ní pírọ́blẹ̀mù ni. Lẹ́yìn nígbà tí wọ́n bá wà ní tí wọ́n gbé àbòsí wọ àfihàn. Tí wọ́n gbé obìnrin kan wá, wọ́n máa máa ṣẹ́ẹ̀tì wa láti Canada ní ẹ̀sìn pé wọ́n á fún ọmọ ìgbà. Aláàfin wo? A sì bá wọn tí wọ́n gbé wá. Àwọn tí wọ́n gbé wá àmọ̀ wọ́n. Àwọn náà ni wọ́n padà sí lọ́dọ̀ tí wọ́n bá sùn àmọ̀ wọ́n. Ìdẹ̀gbẹ̀rí wà láì dáwọn àmọ̀ ìlú àmọ̀ ìlú ìdẹ̀gbẹ̀rí wà láì dá gbogbo ilẹ̀ ó bá rẹ̀ dá. Gbogbo tó bá wù ní ẹsẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀. Àwọn pápá bàbá ńlá yóò tó bẹ́ẹ̀. Àwọn wọ́n máa àwọn tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n ti mọ̀. Wọ́n máa àwọn èèyàn máa lọ bá ìyàwó ọba sùn. Ẹsẹ̀ tiẹ̀ kò rí wa gbèsè ẹ̀tọ́ pa ẹ̀ta ti jùlẹ̀ ẹgbẹ́ àlòkù mi. Mo kí gbogbo àwọn ọba kábíyèsí olóró. Yàrá àti àwọn ọba ọ̀kàkà bàbá gbogbo ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì tí ń ṣe tọba Ọ̀yọ́mèsì tí ọba ṣe tọba yóò parí. Èmi mo sọ bẹ́ẹ̀ Aláàfin wo ọwọ́ Ọ̀yọ́mèsì ọ̀hún kọ́ lágbára kó tó bẹ́ẹ̀ síwájú tani Ọ̀yọ́mèsì kan ló wọ ọ̀rọ̀ ọ̀bá Aláàfin ṣe ẹ yọ wọ́n dànù. Àbójúfẹ́ ni mọ́kànlá fẹ́ ni. Ó fún ọ ní ẹgbẹ́wẹ̀ ìdájọ́. Lábí ìṣẹ́ náà bí ó máa ní ìgbà tí rí yí ní ọ̀sẹ̀ kan sísìn Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn wọn, kọ́ bá ti jẹ́ ẹni tó bá lẹ́jọ́ kọ́mọ lọ fọ́ọ̀tù kọ́mọ lọ sí ìgbẹ́. Ẹ máa jọ fọ́ọ̀tù òdòdó ọdún. Àwọn kan wà kọ́ọ̀tù ní ìṣẹ́ ọdún mẹ́wàá kò ń lò. Aláàfin wo? Ìlú ọgọ́ọ̀tù pẹ̀lú ọba. Ọlọ́pọ̀ bá yọ ọba ìwọ kò lè kọ́ọ̀tù kan. Bẹ́ẹ̀ bá ti jẹ́ àròlé Ọlọ́run ilẹ̀ òṣòrí èmi ìlẹ́yìn àròlé Ọlọ́run. Ẹni gbéyàwó tèmi náà, àwọn èèyàn máa ní ẹmọ ń bó sàájà ní ìbò sàájà. Ẹni tó ìyàwó mi wọ̀ kò bá lọ́wọ́ sẹ́sàn púpọ̀. Aláàfin wo? Ìyá kan kò sí ọ̀dọ́.
ẹ̀jọ̀ yóò dà fún ọ ó ti tó ìyá mẹ́sàn-án. Ìta àgbà ń sọ ní pé ìta wà ń sọ ní pé ọ̀nà tẹ̀ ń gbà ṣe ẹ̀jẹ̀ àyípadà. Kí ni nǹkan tá à ń sọ? Àwọn bàbá ńlá wa ní bàbá ńlá mi ìṣàpò. Bàbá ńlá mi lò fún. Bàbá ńlá mi lọ gbogbo ohun àwọn bàbá tó wà nílẹ̀ yìí. Bàbá ńlá mi. Ṣùgbọ́n mo ní ẹ má jẹ́ àdá o, ẹ má jẹ́ àdú òkú lórí ọdún. Àwọn bàbá yóò mọ̀ gbogbo náà wà yìí. Ìgbọ́n sinapu dé. Ẹ má da epo dé bàbá mi lórí mọ́. Ẹ má da ẹja sọdún ẹjẹ wọ́n ń ṣe ní Brazil àyàbẹ̀rẹ̀ wọ́n ṣe wọ́n máa gbé sí Brazil wọ́n máa ṣe wọ́n máa ní ojú títì. Bàbá tèmi ẹjẹ́ máa ṣàdúrà fún wọn èmi máa ń ṣàdúrà fún wọn ní bá mojú oyún wọn máa módòdó lọ rẹ̀. Àwọn nǹkan wà tá a lè yí padà ìlà àkọ́mọ́ láti mọ̀ pé kò bá gbà ní ìfẹ́ disrespect àwọn bàbá yìí èmi ń rí wọn nínú ibi tẹ́yìn ò ti rí wọn kò dẹ̀ dáa kí wọ́n máa ṣépè fọmọ yìí torí téèyàn bá ń fi ibi tí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ibi téèyàn ti ń fún wọn ó ń dọ̀tí ẹ má jẹ́ àjẹ́ ó dọ̀tí wọn mí ké sí pé mo kì í sáà mo ní bí wọ́n ṣe ń ṣe worshiping ìlú sọ idol worship àwọn baba ńlá mi náà idol worship wọ́n ti ṣe tó wá lóde tí sọ pé àwọn èèyàn ọgbọ́n ayé oṣù táwọn tí wọ́n máa ń ṣe mọ̀nàfíìkì wọn ò lè ní síbẹ̀. Ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin ọba mo kí yín o mo kí ibọ̀ mo kí gbogbo àwọn tó bá mo kí ọ̀dọ̀ gbòòlù mo kí gbogbo àwọn journalist kan wà mo kí ẹ̀yin securities náà gbogbo èèyàn ni mo kí ń bí ẹjọ́ ẹ má bínú gbogbo ọmọ àwo ní VIP gbogbo ọmọ Yorùbá ní VIP nígbà kan ní ọtí ẹ̀ ní wọ́n ní kábíyèsí Aláàfin ìbáìtì ní sọ́yọ́ wọ́n ní wọn ò fi mí sí BBI wọ́n ní wọ́n ti ẹ̀ lé ní kó bẹ́ẹ̀ ní abẹ́ ìgbọ́ ní abẹ́ ìgbọ́ máa wà ọ̀dà yín lóhùn ẹ̀yin wà bẹ̀ kí ni ẹ pè é fake media ẹ lè rí àwọn mídíà àti kí wọ́n pè àwọn tí wọ́n sanwó fún àwọn kan sanwó àwọn ọba kan sanwó kí wọ́n máa bá àwọn ọba tó gbé ìwà ìbàjẹ́ ni nílẹ̀ Yorùbá kì í ṣèwà tó dáa rárá kì í ṣèwà tí ó dáa rárá ìwà tó yẹ káwọn ọba yẹn kí wọ́n fi sílẹ̀ pátápátá àwọn èsì yìí wọ́n ní kí ló dé dé èsì yẹn tó kú. Èrò pọ̀ jù lọ. Èèyàn pọ̀ kò sí kí Aláàfin wa ọmọ yàtọ̀ ó ṣe kọ́ ó ṣe kí Aláàfin payé sí fún ẹ̀. Nítorí èsì ní mẹ́fà ló wà ní ìpò gbogbo ẹ̀ òsì tó rà wá. Ẹ̀wọ̀ ẹ̀ fara mẹ́rin ló ẹ̀ lè bínú ẹ̀yìn ọ̀sọ̀ Babaládé òkìyìn o wọ́n lẹ̀ yóò dáa fún yín o káwọn fẹ́ sọ kò sí nílẹ̀ Yorùbá kò sí táìtù míì Ọlọ́run gan l'Aláàfin Olódùmarè l'Aláàfin abẹ́rẹ́ yẹn ọba tó máa jẹ́ Aláàfin lókù èmi sì tún ti jẹ́ Aláàfin wo kò sí táìtù ní ètò ju Aláàfin lọ. Aláàfin wo ẹn tó ti gbọ́ wọ́n ní ẹ̀sìn tó síwájú ọ̀rẹ́ ẹ̀ síwájú wọ́n l'Aláàfin lọ ní tó wọn kù olóṣèlú láìjọ nígbà mo dórí ipò tí mo wá ta wá lọ philosophically ta tún lọ spiritually àwọn ẹgbẹ́ kò sí tó tún ju Aláàfin lọ. Tẹ́ bá dẹ̀ ń gbọ́ kẹ́yìn náà bá fẹ́ ṣe wẹ́ ẹ lè ṣe wẹ́ tẹ́ bá ń gbọ́ tí wọ́n á sọ pé aláṣẹ lórí òòṣà kì í ṣe ká fi ń tàwọn àgbà wa. A ti find out wípé
èèyàn ni ó di òrìṣà, èèyàn ni orí máa ń ṣàdá. Nígbà tí èèyàn bá dé kú ọba ní Yorùbá ní kí là ń fọ ọba pè, ọba wa ọba aláṣẹ. Ọba bá ti dé kú ọba yóò di aláṣẹ lórí àwọn tí orí tó ṣàdá. Kì í ṣe pàdé. Èmi ò gbà pé Olódùmarè ni òrìṣà ní ọ̀gá bẹ́ẹ̀. Èyí tí tèmi ń wà mi ò rí Olódùmarè nínú àwọn òrìṣà nítorí èèyàn ni máa di òrìṣà. Olódùmarè lolódùmarè ọkùnrin. Orúkọ tó tún lẹ́sìn díẹ̀ ní Ọlọ́run. Olódùmarè Yorùbá gidi tó sọ ẹni tó ní gbogbo odù tó sì máa fi gbogbo ẹ̀ rè olódù. Yorùbá ló ní ẹni tó ní odù òní olódù ló sì máa fi gbogbo ẹ̀ rè ìlànà ẹ̀fẹ́. Èmi ò ní nǹkan míì Olódùmarè. Ẹ bá lọ Sáúdí, mo lọ Sáúdí, mo lọ ọbẹ̀ mo sì lọ rí bẹ́ẹ̀. Wọ́n lọ́lọ́ bẹ́ẹ̀ náà o lè lọ Jerusalem mẹ̀mẹ̀ pé Ọlọ́run lọ́lọ́run ọmọdé o Yorùbá sì ní Ọlọ́run tá à ń pè lólódùmarè. Ilé mi gbà ń kójú gbogbo Ọlọ́run lọ. Olódùmarè ni ọlágbára pọ̀. Agbára ẹ̀ nìkan ó ti pè mí. Ẹ káàbọ̀, màá fún àti ní àwọn ẹ̀kọ́ kan tí mo pèsè lẹ̀ ìrìn báwọn ọba wọn ó tún bá yín wà nínú ìta. Àkọ́kọ́ ẹ̀yà ẹ bá kọ́ mú ìwé ìlú fẹ́ fún kábíyèsí àlà. Ìwé wà ní ọ̀gá mi kọ́ fún ìwé ìwé tí mo kọ́ fún yìí kò ní code of kings. Code of kings. Nínú kọ̀wé code of kings. Ẹ̀yà bá gbé àṣà ìwé àgbélé ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀yin kò lẹ́gbẹ̀ẹ́ ẹni sùn ẹ̀hẹ́n ọ̀rọ̀ àkó lẹ́gbẹ̀ẹ́. Ẹ má da ẹ̀kọ́ la ẹ má da pọ̀ wọ́n ṣe orúkọ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa. Yóò dá kan yóò sà. Wọ́n ṣe Èyí o, olórí kólórí. Ẹ jẹ́ wọn pẹ́. Ẹ̀yọ́ kọ́ ìsímọ̀sọ ó lọ tún bẹ̀ sí kó wá bí aláàbí lálẹ́ bóyè rẹ̀ lọ́jà lọ́wọ́ rẹ̀ àwọn bàbá fẹ́ kó tì ní ìwọ̀n òkú lásán pọ̀ ní sọ́kùn ọ̀gbọ́n lásán yìí. Ìjọba ìjọba ní kẹ́kì fẹ́mọ́ sọ̀tà ló bá ti sọ̀tọ̀ ọba gbọ́dọ̀ ní problem. Kábíyèsí o. Yọ̀dà fún ẹ̀ṣẹ́ o. Ṣàkóso ní ẹ̀bá ń gbé yẹn náà. Yọ̀dà fún yẹn o. Ẹ̀ka àbọ̀ o. Ẹ̀ṣẹ́ gan o. Jíjẹ mímú wa o. Yọ̀dà fún yẹn ẹ̀jọ̀. Èmi gba kábíyèsí Aláàfin lálejò lé.
gbogbo ẹlẹ́nu aláìlú ọgbà mo tẹ̀ bí àwọn Canadian kings the Canadian kings God bless you. Ó yá ẹja wọlé orí. Mojibu. Bàbá láti bàbá jẹ. Olórí ọba ló lọ bá. Ta ló kó fún? Ta ló bá ń kó fún? Wọ́n jẹ́ kó jáde lẹ́yìn ògbà gbàgbà. Bá ń kó fún yìí. Mo tún lọ. Ẹ̀jẹ̀ fún mi bàtà já súnmọ́ yìí. Kábíyè Aláàfin. Ẹjọ́ ẹni kan sọ àpẹẹrẹ kan gbọ́ wa ọ̀tún ẹ̀sùn lè dáadáa. Ẹjọ́ wọn kọ́ ya bá sẹ́nu. Ẹjọ́ kan kọ́ ya tí wọn náà. Àtàlí ẹlẹ́wùlẹ́ àbókò lẹ́jà kí màá yà rẹ̀ máa lò. Ọmọ òun ló sọ. Ọmọ òun ló sọ. Òun àbí bàbá jẹ́ bàbá. Àbí bàbá jẹ́ bàbá ìyànná ọkọ̀ elébóló. Àmàyàn lóye, àkànní lè gbẹ̀gàn tí káyọ̀ olórí kúnkún. Ọwọ́ adé, ọdọ̀ òkèlè àbàtà tí pinnu àwọn kẹjọ́ ẹsẹ̀ kábíyèsí Fáláàfin. Ọba ńlá tí bọ̀bá jẹ. Àwọn tó bá kábíyèsí Aláàfin Kò tó bá lọ́ọ̀bì Fáláàfin. Àbí ń bọ́lá tó tòyún ló wá jọba. Ẹ jẹ́ kí àwọn ọba nìkan lẹ́yìn ẹ̀. Wo Bọ́lálé.